bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò gùn wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas apàtẹ ìtàn mọ́kúta. Èèyàn tó bá mojú ògún ní dàbí nírè kì í ṣàmọ̀ríwọ́. Ká sọ̀tàn kó kún kẹ́kẹ́ láì sáyọ̀ kúrò. Olùkọ́ àgbà lónìí yẹn. Gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ yìí lókè òkun ni wọ́n ń kan sára sí fún iṣẹ́ ọpọlọ pẹ̀lú àgbékalẹ̀ èdè èyí tó wé ti gbọ́. Olùkọ́ àgbà Laji Abbas Ọlọ́run ọba ló rán ẹ. Ìtàn Yorùbá kò tiẹ̀ gbọ́dọ̀ kú ó dọ̀wọ́ gbogbo wa. Ààrẹ Itan ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas Ọlọ́run ló rán ẹ. Asọ̀tàn gbáyé asọ̀tàn lóye kú iṣẹ́ tó ṣe títí tó fi dolóyè nílẹ̀ Yorùbá. Ọba Olúbàdàn ló fún ẹ lóyè yìí èyí tó tọ́ sí ẹ. Ààrẹ Itan àkọ́kọ́ nílẹ̀ Yorùbá Ọlọ́run ọba ló rán ẹ. Ààrẹ Itan ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa. Ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Laji Abbas ìwọ pátá ìwọ nà asọ̀tàn lóye ìwọ lọ́lọ́run fún. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò gùn wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas apàtẹ ìtàn mọ́kúta o. Láyé ọjọ́ sí gbogbo ohun tó ṣẹlẹ̀ kọ́lá fojú rí o. Ọ̀làjú ò lè dé ká fojú egbò tẹ́lẹ̀ Yorùbá ká ronú wa. Ogun ò lè gùn kó má níbi tó ti bẹ̀rẹ̀ ká rántí orísun wa. Ohun tó ṣẹlẹ̀ láyé ọjọ́ sí tẹ́nìkan ò mọ̀ ìtàn ní òròyìn gbogbo wọn. Olùkọ́ àgbà Laji Abbas ikú kan ò ní ẹ̀ pa. Olùkọ́ àgbà Laji Abbas apàtẹ ìtàn mọ́kúta o. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò gùn wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas apàtẹ ìtàn mọ́kúta. Mo tún kí wa o. Mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ mi. Ẹ mà tún kó àbọ̀ sórí ètò yín ètò wa ètò gbogbo ìlú ètò ọmọdé ètò àgbà ètò ọkùnrin ètò obìnrin ètò gbogbo ọlọ́gbà ayé ètò gbogbo ọ̀mọ̀ràn ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà lórí ìkànnì ìtàn Yorùbá. Àkọ́kọ́ o mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dá ayé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó ṣe wípé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi ní mọ̀ ṣe ọmọ aráyé lóore. Bákan náà o mo dúpẹ́ o fún gbogbo ẹ̀yà látìlẹ́yìn mi káàkiri tìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ẹ tó ṣe pé ẹ̀yin gangan ní ìtàn tẹ́ ẹ̀ ní tán láéláé ẹ̀yin gangan ní Ààrẹ Laji Abbas ẹ̀yin lẹ́ ń dá aṣọ ọ̀rọ̀ wa pé bò ní ìtàn wa àti àṣà wa bò ní òsì ní parẹ́. Ìlàkàkà èmi àti yín náà ní pé àtọ̀rìnwá kò ní gba ìtàn wa mọ́ wa lọ́wọ́. Ìlàkàkà èmi àti yín náà ní wípé àjòjì kò ní wá máa ṣe bí ẹni tó mọ̀ tàn láàrin wa. Ìlàkàkà èmi àti yín náà ní pé bò ní àṣà wa àti ìtàn wa bò ní òsì ní parẹ́. Ìdí nìyí tí mo fi ń dúpẹ́ ò lọ́wọ́ gbogbo ẹ̀yin ẹni bí ẹni èèyàn bí èèyàn ètò ṣe báyìí gangan lẹ̀ ń dá aṣọ́rò wa ní gbogbo ìgbà tá a bá ti pè é pé a fẹ́ sọ ìtàn Yorùbá. Àkọ́kọ́ mo ń kí bàbá mi ọba Ahmed Oyèlúdé Adékúnlé Màkàmà Olóhùn Kúta fún ayẹyẹ ọdún kẹwàá wọn tó ń lọ lọ́wọ́. Bàbá mi Olóhùn Kúta tí wọ́n tó ń ṣe alága lọ́balọ́ba àwọn Òwu ó pé ọdún mẹ́wàá lórí àpèrè. Bàbá pé ọdún mẹ́wàá lórí àpèrè. Ìgbà ọdún kan ni o ìgbà ọdún kan ni
akànnàmọ̀gbò kì í pa ọdún jẹ. Mo kí gbogbo olóyè bàbá mi nílùú Kúta. Mo kí gbogbo ọmọ ìlú Kúta pátá nílé lókè àti lókè òkun àti lẹ́yìn odi ìlú. A kú oríire o, ọba tó yan ọba tó sọ ìlú dẹ̀rọ̀ tó mú gbà rọrùn fún gbogbo Kúta. Àdúpẹ́ o wípé Akèrègbè bàbá mi olówó Kúta ó ti lómi nílẹ̀ tẹ́lẹ̀ kójò tó rọ̀. Omi sì ń bẹ lámù bàbá mi ṣáájú kí bàbá ó tó joyè. Nínú tó fi joyè tán tí ìlọsíwájú fi ń bá ìlú. Kábíyèsí bàbá mi ọba Adékúnlé Màkámà. Tẹ́ bá ń gbọ́ mi o, ọmọ ló ń perí bàbá. Ẹ wá jẹ́ ká wọ inú iṣẹ́ ní tààràtàrà, ẹ jẹ́ ká wọ inú iṣẹ́ ní tààràtàrà. Ohun àkọ́kọ́ tá a lè ṣe ní bá a ṣe ń darapọ̀ mọ́ mi, ẹ jẹ́ ká máa bá wa pín ètò yìí, ẹ jẹ́ ká máa bá wa pín ètò yìí. A rí wípé Facebook ó ń ṣe bó ṣe wù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Àkọ́kọ́ nínú nǹkan tí a pa táwọn ẹnjìníà wa jóye wà ní pé tí èèyàn 1000 kan bá ń wo ètò lọ́wọ́ lásìkò yìí, Facebook lè lé èèyàn 50 péré ló ń wò. Ara àwọn nǹkan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ṣe pé wọ́n máa ń rí àmì pé a bá ti bẹ̀rẹ̀ ètò wọn kì í rí mọ́. Ara àwọn ọṣẹ́ tí ó ń ṣẹlẹ̀ nu àmọ́ tí Facebook fi sùn kì í ṣe pé lọ́dọ̀ Ààrẹ Òpìtàn nìkan, káàkiri àwọn èèyàn náà ni wọ́n rí bẹ́ẹ̀. Ló ń fà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò tẹ́ máa ń rí wò tẹ́lẹ̀ ní rí àmì rẹ̀ mọ́. Yorùbá ní pé bígi bá réglu igi tòkú ẹ̀ ní àkọ́kọ́ gé. Ẹ̀yin náà ló fà tó ṣe wípé àwọn ètò bíi méjì ó fi lọ léra. Tí a gbàgbé pé à ń bá ìtàn kan bọ̀ tí mo pè ní ìtàn ogún ọdún mẹ́rìnlélógójì. Ogún ọdún mẹ́rìnlélógójì. Kí ló fa ìtàn ogún ọdún mẹ́rìnlélógójì? Tí a bá gbàgbé ọdún 1796 ni Aláàfin Aare ló wàjà. Aláàfin Aare wàjà ní ọdún 1976 lẹ́yìn tó ṣe pé Báṣọ̀run Ọ̀yọ́ ni ló ṣekú pa Aláàfin Aare. Báṣọ̀run Ọ̀yọ́ tá à ń pè ní Àṣàmú ni ló ṣekú pa Aláàfin Aare. Pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọlọ̀tẹ̀ bíi Àfọ̀njá, Ààrẹ Ọ̀nà Kakanfò, Ọ̀pẹ̀lẹ̀ tìlú Gbógun, Adégbò Oníkòyí ọba Ìkòyí, Tóyèjẹ Àkànní Alébíoṣù baálẹ̀ Ògbómọ̀ṣọ́, Fágbóhùn tìlú ti Jàbàtà, Ṣọlágbẹrú Òkè Ṣúnà, àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ̀tẹ̀ bẹ́ẹ̀ tó ṣe yí pé òòtá nílùú Ọ̀yọ́. Gbogbo wọn ni wọ́n jọ da ojú ìjọba Aláàfin Aare dé. Aláàfin Aare ó wàjà ní ọdún 1796. Látìgbà ni Yorùbá ti bẹ̀rẹ̀ ogun ńlá, ogun tó burú jù tó sì di pé àjàǹtúkà ní ti Àgbáàrè. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa pè mí, wọn máa ní Ààrẹ Òpìtàn. Sí àwọn Yorùbá wọn ò tiẹ̀ gbìyànjú láti gba Ìlọrin padà lọ́wọ́ àwọn Fúlàní ni. Ẹ lọ wo inú ìtàn Àfọ̀njá, ó ń bẹ lórí YouTube ìtàn Yorùbá. Tẹ́ bá sà ti tẹ ìtàn Àfọ̀njá tàbí ìtàn lẹ́yìn ikú Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá, ẹ bá sì tẹ ìtàn lẹ́yìn ikú Ààrẹ Àfọ̀njá, ó
ó ń bẹ lórí Facebook page Ìtàn Yorùbá, ó sì ń bẹ lórí YouTube Ìtàn Yorùbá. Ẹ̀yin náà ẹ lè darapọ̀ mọ́ YouTube Ìtàn Yorùbá o, ẹ lè darapọ̀ mọ́ wa ń bẹ̀. Ara tẹ́ ẹ bá ti darapọ̀ mọ́ wa, ẹ̀yin náà ti ń fi ọ̀nà kan àbí ọ̀nà kejì kópa nínú ìdàgbàsókè Ìtàn Yorùbá nù. Ẹ rí tí Yorùbá fi ojú ara wọn rí, ẹ rí pé tí Yorùbá fi ojú ara wọn rí. Kìí ṣe àtò ẹsẹ̀ mọ wí ní àtótó wí mọ́ ṣé lọrin ilẹ̀ Yorùbá lè lọrin kìíní kan, gbogbo àwọn tí wọ́n ń sọ ó ti rógbá lẹ́nu wọn. Ọ̀tọ̀ ni ká máa sọ ìtàn ẹ̀sìn ìtàn ẹ̀sìn Islam nílọrin ni ọ̀pọ̀lọpọ̀ ń sọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń sọ ìtàn tẹ́lẹ̀ àwọn ń sọ ìtàn lọrin, èyí tí àwọn àfa àwọn bíi Fúlàní Tápà nǹkan kan kọ àwọn bọ̀ọ̀nù tí wọ́n kọ láwọn àfa lọrin ni wọ́n ń pè nítàn nílẹ̀ Yorùbá. Ìtàn Islam làwọn ń kọ, èyí tí ó sì gbé wọn làwọn ń kọ, wọn ò kọ nípa ìtàn lọrin. Àfa nínú àwọn àfa tó jẹ́ lọrin tó wà tó kọ ìlójúlówó ìtàn lọrin ọ̀pọ̀ dáadáa, ṣùgbọ́n ìbẹ̀rù tí wọ́n bá gbélé jáde táwọn emir bá ti rà wọ́n babẹ́ ń dandan lọ́pọ̀lọpọ̀ náà tí wàá pa ń wí. Ṣùgbọ́n ẹni tó kọ ìtàn lọrin tó jẹ́ àfa tó sì gbajúmọ̀ tó sì dúró lórí tó sọ, kódà àwọn emir àgbà náà ọba wọ́n fà á tí emir lérí sí àwọn Fúlàní pé wọ́n sì máa ń láwọn tíra bú lọ́wọ́. Ó ní ìwọ àbí tèmi bá ṣe ádámọ̀ kọ́ náà ni bàbá wa Sheikh Adam Abdullahi Al-Ilorin. Níjọ́ tí emir tó bá bàbá wa Sheikh Adam kú, bàbá wa Sheikh Adam lọ ọbẹ̀ níjọ́ náà. Àwọn àgbàlagbà kú ń bẹ láyé kè pẹ́jù. Bàbá wa Sheikh Adam ní ọba yìí kú bí àwọn bàbá rẹ̀ ti máa kú. Ẹbí gbogbo àwọn tó wà ń bẹ níjọ́ náà pé sáàrin òpìtàn parọ́ wípé ṣe tí bàbá Sheikh Adam sọ̀kọ́ ọba yìí kú bí àwọn bàbá rẹ̀ ti máa kú. Bàbá Sheikh Adam kọ tírà wọn, wọ́n sì ṣàlàyé, wọ́n sì fi ìdí rẹ̀ múlẹ̀ yìí pé Ìlọrin o ilẹ̀ Yorùbá ni Ìlọrin. Bàbá Sheikh Adam kọ nínú tírà wọn, wọ́n sì fi ẹ̀rí rẹ̀ múlẹ̀ pé Ìlọrin o ilẹ̀ Yorùbá ní Ìlọrin. Tẹ́ bá tún fẹ́ ojú ewé tí bàbá wa Sheikh Adam ti sọ, a tó fi sọwọ́ sí yín. Ẹ ti mọ ti Aare òpètà, àwọn ò tó fi sọwọ́ sí yín. Àwọn èso onítàn dandawi, àìsàn onítàn gbàrọ̀gùdù, ọ̀rọ̀ kan pẹ̀lú ẹ̀rí ni. Nínú ọmọ kí bàbá wa Sheikh Adam tó gbajúmọ̀ tó sì tó láàmìlàaka, dámẹ́lá àyàtà, iná ẹni bàbá wa Mustapha Sunusi Sugulul. Àfá àwọn lónílé kí Morikas Tàhálùmí kọ́ ní ìlú Agége. Ìlú Agége jẹ́ ilẹ̀ Àwórì, àwọn Àwórì ló ní Agége ibi tí Morikas wà. Ilẹ̀ Àwórì ní Agége. Ọmọ kí wọn ló wá ní ilé kéwù tiẹ̀ tá à ń pè ní Dárúdáwà ní ìlú Ìsọlọ̀ ní ìpínlẹ̀ Èkó bákan náà. Ìsọlọ̀ yìí náà àwọn Àwórì ló ní Ìsọlọ̀. Mo kí ọ bàbá mi o kábíyèsí ọba Ìsọlọ̀ ti Ìsọlọ̀ Kabir Agbábíàká. Mo kí ọ bàbá mi o ọba Agbábíàká nílùú Ìsọlọ̀. Agbábíàká street ilẹ̀ mi gbé ni mo gbé dáadáa ní Ìsọlọ̀. Agbábíàká street ni mo gbé dáadáa ní Ìsọlọ̀. Nọ́mbà 4 Agbábíàká ni mo gbé ní Ìsọlọ̀. Orúkọ bàbá kábíyèsí wa tòní náà ni wọ́n fi sọ street Agbábíàká.
ìsọlọ yìí wà ní bàbá wa Mustapha Sugulu ni wọ́n ní ilé kéwù tiwọn sí tá à ń pè ní Dárúdáwà. bàbá wa Mustapha Sugulu náà jẹ́ àfáà tó gbajúmọ̀ tó yẹ pé bàbá wa Sheikh Adam ní tí Ọlọ́run bá bi mí pé kí ni mo wá ṣe láyé èsì tí ń fún Ọlọ́run ni pé èmi ni mo kọ́ Mustapha Sugulu ní kéwù. èmi wípé wọ́n gbà pé àwọn kọ́ Mustapha Sugulu ní kéwù sì yanjú. bàbá wa Sheikh Adam yàtọ̀ sí àwọn àfáà alábòsí torí pé lásìkò tá à ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ àwọn ọmọ wọn àbáwọn aráàlú wọn àwọn ẹbí wọn nìkan ni wọ́n ń kọ́ ń kéwú. ọmọ ìlú Ìlọrin ni bàbá wa Sheikh Adam. ọmọ ìlú Ìkìrun Àgùnbẹ́ onílẹ̀ obì ni bàbá wa Mustapha Sugulu. bàbá wa kọ́ ní kéwú tí kéwú náà bù áyà. bàbá ní tí Ọlọ́run bá bí mi pé nígbà tí gbogbo àwọn àfáà ń ṣe àbùsí nílọrin èmi Ádámù ò sí lára wọn. èmi mo kọ́ Mustapha Sugulu ní kéwú mo kọ́ Ìkìrun kéwú ó sì mọ̀ ọ́n débi wípé káàkiri gbogbo ayé ni wọ́n ti lọ kéwú ní Dárúdáwà. bàbá wa Mustapha Sugulu tí mo wá ń wí náà wá tó kọ tírà tirẹ̀. òun náà tún fẹsẹ̀ rinlẹ̀ pé àníṣe ò Ìlọrin ilẹ̀ Yorùbá ni ẹ̀yin àfẹ́ ẹ̀yẹ parọ́ èyí tí àfáà mi sọ èmi sọ máa lè ọmọ àlè ọ̀rọ̀ èèyàn ẹni bàbá rẹ̀ ó sòdodo ọ̀rọ̀ tí ó wàá máa parọ́ ọmọ àlè èèyàn làáfàá rẹ̀ ó sòdodo ọ̀rọ̀ tí ó wàá máa parọ́ etí àáfàá mi sọ o lèmi náà sọ ní èso máa lè. Ìlọrin o àní Ìlọrin sẹ́ ilẹ̀ Yorùbá ni. ọ̀dà tẹ́ ẹ bá lẹ́nu bàbá wa Sheikh Adam ń rùn táìsì lẹ́nu bàbá wa Mustapha Sugulu náà ń rùn. bí àṣà ọ̀rẹ́ mi gbà kan sí Adékúnlé Àlùbáríkà ní Àgídìgbò FM ọyẹ tó gbà eléyìí Sa Amadu Bello ńlọkọ ìwé Sa Amadu Bello tí ń ṣe ọmọ Usman Dan Fodio ìlọ́pẹ̀ ní My Life ọdún 1962 ìní Sa Amadu Bello kọ ìwé rẹ̀ tó pè ní My Life. ní ojú ewé kẹẹ̀ẹ́dógún page 15 ó ṣàlàyé ń bẹ̀ pé Ìlọrin ilẹ̀ Yorùbá ni tí ò sì rújú o pé Àfọ̀njá olè alákòóso olèbálẹ̀ Ìlọrin pẹ̀lú abẹ́ Aláàfin Ọ̀yọ́ ló wà. ṣé ẹgbà pípé èmi Ààrẹ òpìtàn ti jó wa pé ẹkùn apín Ọ̀yọ́ ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ sí mẹ́rin. a ní ẹkùn ọ̀tún a ní ẹkùn òsì a ní ẹkùn èpo a sì ní ẹkùn ìbọ̀lọ̀. nínú ẹkùn òsì gangan náà ni Ọ̀yọ́ kápítà gangan fúnra rẹ̀ kápítà ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ gangan fúnra rẹ̀ wà. Ọ̀yọ́ ti ẹ̀gbẹ́ Ẹlíjẹ́bà Adébára ni o. láti Ọ̀yọ́ lẹ́tì wá máa tọ́bọ̀ sísàlẹ̀ láti Jẹ́bà gangan sí Ìlọrin 176 kilometers. ó ju Ìbàdàn sí Ìlọrin lọ. ó ju Ìbàdàn sí Èkó lọ. nísàlẹ̀ ẹ ti kan Ọ̀yọ́ kẹ́ tó wá kan Ìlọrin. gbogbo ẹ̀yin àfáà tó ṣe yí pé torí tẹ́ ẹ fẹ́ gbà lọ́wọ́ Fúlàní àbẹ́ ìwá ipò àbí kí wọ́n bá yín bu ọwọ́ lu ìwé kan kíjọba bà lè fún yín ní kí wọ́n lè bá yín fi òǹtẹ̀lú àbí ẹ̀ ń wá ìrànlọ́wọ́ kan láti Saudi àbí ẹ̀ ń wá àjọṣepọ̀ agídí. láti Jẹ́bà Adébára tó ṣe pé ọba aládé ìṣẹ̀ǹbáyé adé ni wọ́n ń dé níbẹ̀ dé ìlú Ìlọrin 176 kilometers. ókè gbà bẹ́ẹ̀ gbogbo ìlú tó yí Ìlọrin po lọ́tún lọ́sì níwájú lẹ́gbẹ̀ẹ́. èyí tó fi ń dá wa lójú ni wípé kò sí ìlú Haúsá kankan gbogbo ìlú tó yí Ìlọrin po tí Ìlọrin bá pààlà ìlú Yorùbá ni. ọ̀yà ògbó wọn
plant Ìlọrin sílẹ̀ Yorùbá o níbo wọ́n ti gbélẹ̀ wá wọ́n bá gbélẹ̀ wá láti ibo Sókótó gbogbo tẹ̀ ń wí ní àwọn Haúsá ló níbẹ̀ ṣé Fúlàní dálẹ̀ kan ní ni ẹ máa ń ṣeré lọ́wọ́ nílọrin ni kò sí ni àgbàlẹ̀ wa padà kò sí nǹkan kan tó lọ gbére ọdún ìgbà ìlèmí ọmọ ṣùgbọ́n pé wò ẹ̀ ní kú ò nílọrin Yorùbá gbà lọrin padà èyí tí ò pẹ́ mọ́ ni àbẹ́ tó ṣàṣẹ́mi náà bẹ́ẹ̀ ti ṣàṣì Táyọ̀ Làwálì àbẹ́ tó pè mí náà bẹ́ẹ̀ ṣe pa Abdulkarim Adisa ẹ múra sí i bẹ́ẹ̀ bá lẹ ní tírà tó ń jẹ́ lọ́wọ́ àwa náà ní nǹkan tó dáa lọ́wọ́ Yorùbá ilé àfa làwa náà láṣìírí ẹlẹ́ẹ̀kejì sọ ẹrẹ́ tí pọ̀ mọ́ ọ̀rọ̀ afẹ́ ní mí àrà láàfin pa yín tẹ́lẹ̀ yọ kọ̀ọ̀kan nígbà àwọn màálù yín tẹ káwọn màálù yín lọ Oǹdó ẹ ta lẹ́mù ẹ lọ mọ́lọ̀ tó ń sáàrà abẹ́ ti gbàgbé pé Súrátù Ra'd wà nínú Àlùkùránì Quran chapter 11 Ọlọ́run wá fáwọn kan láṣìírí rẹ̀ ọwọ́ àwa Yorùbá ọmọ Ọ̀rànfẹ̀ ló wà ìdí nìyí tẹ́ fi pè wá ní onílé iná atúwọn ká mọ̀ ṣe é ṣàjọ. torí náà kò sí ọ̀rọ̀ nípa àwọn tẹ́ bá ń gbà àwọn ọ̀rọ̀ ẹnikẹ́ni wọn tó bá ti ń sọ̀rọ̀ ẹni wọ́n lọ wo ìtàn Ìlọrin tí mo sọ ẹ sì ní wọ́n lọ wo gbogbo èsì lórí ta lónìí Ìlọrin tí mo fọ̀ ní ọdún tó lọ gbogbo àgbáyé náà wọn ẹni kí wọ́n tún jáde sọ míì mọ́ nígbà wọn ti mọ̀ yìí pé tẹ́ bá ti gbé wá bọ́stọ̀p ń bẹ ẹ̀wẹ̀ téèyàn bá ń lọ girigirigiri àwọn ní ọkọ̀ ó fàbọ̀ sébùté. bàbá yín ti ń lo dọ́là lọ́wọ́ ní Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn èmi náà kọ́ Ọlọ́run ọba ni lọ́lọ́run bá fẹ́ kẹ́ ìran kan oníranran làwọn èèyàn lọ́lọ́run ó kójọ síbẹ̀ wọ́n bá jẹ́ tolówó ni aláwọn olówó tó ṣe yí pé tó bá dọ̀rọ̀ owó ń bẹ wọ́n bá jẹ́ ti mímọ̀ ni aláwọn àfáà aláwọn pásítọ̀ aláwọn pòfẹ́sọ̀ ńláńlá káàkiri ti bútòrò ilẹ̀ Yorùbá tẹ́ tó ń bẹ lágbàáyé wọ́n bá jẹ́ bíi tipò ni aláwọ̀ èèyàn tẹ́ ẹ̀ lè fọwọ́ rọ́ sẹ́yìn káàkiri àgbáyé. àmọ́ tó bá wá di bí ìmọ̀ lásìkò yìí àwọn òpìtàn wọ́n pọ̀ lọ káàkiri jaburata èmi náà kọ́ ọmọ tọrọ rẹ̀ ó wọ Ọlọ́run ọba ló dádé Ààrẹ Òpìtàn fún mi ẹ máa bá ń ṣí àìtó yìí ẹ káre láyé Akíntúndé ọmọ Balógun ẹ káre ẹ máa bá ń ṣí àìtó yìí bí àṣà bàbá mi Kọ́lá Olóòtú Mọ́gàjílé Adésùn ọmọ Àdábánijà bàbá mi bẹ lórílẹ̀‐èdè Jámánì lọ́wọ́lọ́wọ́ bàbá mi ò bẹ́ẹ̀ ṣe lọ rẹ lẹ́bọ̀ rẹ o nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́mi gbà fún ni bàbá mi Kọ́lá Olóòtú àwọn eléyìí pàdé Laji Abbas wọ́n fìfẹ́ hàn sí mi pé Laji Abbas ń bo ìwọ ti wà bó ní ìṣe mọ́ láti yejọ́ yìí mo mu nínú omi ọgbọ́n bàbá yìí yóò sì sọ mí di nǹkan onílé àṣàlàṣà bàbá mi ẹ máa gbé ẹ máa bá mi ṣí ààrẹ ọyá o ẹ máa bá ń tú káàkiri àgbáyé ẹ máa bá ń ṣí ẹ lógúnlógún lọ́gbọ̀n torí náà tẹ́ máa ń pa àlọ́ fún yín nípa ìtàn Ìlọrin ẹ sọ fún wọn pé tẹ́ bá tó bẹ́ẹ̀ ẹ jẹ́ ká jọ pè wá sí gbangba gbogbo tẹ́ ẹ̀ ń sọ lábẹ́nú ẹ kó ẹ̀rí yín wá kámi náà kẹ́rì mi wá ẹ jájọ pàdé nínú họ́ọ̀lù mọ́ wá tiẹ̀ wá fẹ́ pè yín ní mọ̀tà yín láyà ẹ jájọ pàdé ká pàdé ní gbọ̀ngàn kan kò bá jẹ́nu Ìlọrin náà ni nígbà tí Ìlọrin yẹn ṣe bí àìwọ̀ Yorùbá ló ní Ìlọrin Yorùbá lọ́pọ̀ jù Ìlọrin bọ́ jẹ́ Ìlọrin ní ibikíbi ni kódà ẹ ti wọ́n lẹ̀ ẹ ti da gbogbo ẹ lẹ̀ ẹ mọ̀ pọ́lọ́ ń fẹ́ nìkan jẹ nìkan lọ kí bàbá mi ó tó kú mo ti kọjá bẹ́ẹ̀. Mọ́tàlá ìlú àfáà ni o tó ọ̀bá mọ̀ lọ́ọ́ mọ̀ nígbà bàbá wa àfáà Mọ́tàlá kẹta tó kú. bàbá wa Ìdásàlá ti wà ẹ̀gbọ́n tí wọ́n sọ. ìrun ni wọ́n ń pè é sáwà létí ọjọ́ tí wọ́n bá ti bí àwa tọ́ ọ bá perí wa wọ́n kírun sí ọ̀rọ̀ lẹ́jọ́ náà ni. wọ́n bẹ́ẹ̀ ọkọjá ohun àmúṣeré níbi tẹ́ ẹ bá láyè ẹ pè mí sí
ẹ jẹ́ wọ́n gba gbọ̀ngàn fún wa kájọ wá jáde kó o gbé ẹ̀rí yín wá ìtẹ́ ń sọ lábẹ́nú tẹ̀ ń yọ sọ tẹ́ ẹ̀ lẹ́rìí lọ́wọ́ mo wá fún yín láyè ẹ máa fi odidi oṣù 6 palẹ̀ ẹ̀rí ẹ máa fi palẹ̀ ẹ̀rí yín mọ́ ẹ sì kó lọ́mọ tó fún yín láyè ẹ kó gbogbo ẹ̀rí yín lọ́wọ́ kọ́ ga àmọ́ tẹ̀mí Ààrẹ Òpìtàn bá dé ìní mú ẹyọ ìwé kan lọ́wọ́ báyìí mo sì fi ń da yín lójú ọ̀rọ̀ wákàtí kan ní sọ lórí ìdúró ní sì ti sọ. ìwà ni mo tún fi àyè lẹ̀ fún wákàtí 3 tó ń kálukọ́ wá béèrè lẹ́gbà yìí pé bàbá mi Olúbàdàn ọba ilẹ̀ Ìbàdàn ilẹ̀ rẹ̀ o àkànmú olóríkì bàbá mi ilẹ̀ rẹ̀ o ọba Sálíù Àkànmú Adétúnjì Ajé Ògúngún níṣọ ọmọ alùsẹ̀kẹ̀rẹ̀ má lu tìṣẹ́ bàbá mi ìròore òwòore kó tó fún mi ní oyè Ààrẹ Òpìtàn pé tá a bá lọ á rí nǹkan fẹ̀yìn lẹ̀ fún mo mọ̀ pé wọn ò ní tó bẹ̀ kí wọ́n dẹ̀ wò lásà àti kúkúrú àti gúngùn wọn kí wọ́n sọ pé àwọn fẹ́ jáde pàdé Ààrẹ Òpìtàn ní pé kájọ wá ní dìbéètì lórí pé ta ló ní Ìlọrin. àní tẹ́ ẹ bá tó bẹ̀ sẹ́ ẹ máa bọ̀ ẹ wá bá mi nìbàdàn bó ṣe pé Ìlọrin náà ni Ẹ̀gbá họ́ọ̀lù bó ṣe pẹ̀lú Èkó ni Ẹ̀gbá níbikíbi ní gbogbo ilẹ̀ Yorùbá Ẹ̀gbá họ́ọ̀lù ẹni pé káwá pàdé afẹ́ sọ̀rọ̀ ta ló ní Ìlọrin wọn ò ní jẹ́jẹ́ wò lásà àlọ́ abẹ́nú àlọ́ àpamọ̀ tí wọ́n mọ̀ panu. èmi ò sọ pé Islam kọ́ ló ní Ìlọrin ìlú àfáà nílùú Ìlọrin Mẹ́kà ilẹ̀ Yorùbá nù Ìlọrin ò sì ní bàjẹ́ láéláé. mùsùlùmí ni mí mùsùlùmí ni bàbá mi àtọlẹ̀ dọ́lẹ̀ Islam ni mí. ṣùgbọ́n ẹ mẹ́jà pa àlọ́ orípa Sheikh Adam Abdullahi Ìlọrin orípa bàbá wa Mustapha Sùgùlù lèmi fi ẹsẹ̀ mi lé àwọn àfọ́ olódodo nù. ẹtí ẹ sì fẹ́ máa gba ọ̀rọ̀ rẹ̀ bàbá wa Mudiru Morikas Sheikh wa Habibullahi Adam Al-Ilorin bàbá màmá wa sọ padà wọ́n padà sẹ́yìn lórí ọ̀rọ̀ wọ́n sì tún sọ àwọn ọ̀rọ̀ míì wọ́n sì sọ ìdí pé ó nídìí ó sì yé àwọn ọlọ́gbọ́n yíwọ́n ti lọ èdè kẹ́yìn kó tó wá jáde kẹwàá máa pa ẹni máa pa lọ́lọ́dọ̀ ara yín nílọrin èdè wo lẹ̀ ń sọ nílọrin Yorùbá. ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà mi ò gbọ́bì kankan tí wọ́n pè ní ilẹ̀ Fúlàní rí ilẹ̀ Haúsá ilẹ̀ Ìgbò ilẹ̀ Ìjọ́ ilẹ̀ Tápà ilẹ̀ Ìbàrùbá ilẹ̀ Yorùbá ìlànà gbọ́ àgbọ́lẹ̀ Fúlàní rí. wọ́n ń bẹ̀ fún àní ẹgbà fọ́gà yín tó bá di bí ìtàn èmi náà kọ́ àwọn ẹni àná lájọ jẹ́gbẹ́ nínú ìtàn torí pé olùwádìí ìjìnlẹ̀ ni mi gbogbo ẹ̀yin tẹ́ ń pa àlọ́ ìkòsẹ́gbẹ́ mi nínú yín ẹ kéré sí i. ẹ má jẹ́ ká da orí ìtàn rú Ìlọrin kìí ṣe ilẹ̀ Fúlàní kìí ṣe ilẹ̀ Haúsá ilẹ̀ Yorùbá ni o. wọ́n kìlọ̀ fún gbogbo yín sẹ́ mo sì ń pè yín mò ń ta yín láyà tẹ́ ẹ bá lẹ́ẹ̀lẹ́rìí ẹ bá tó bẹ́ẹ̀ Ààrẹ Òpìtàn mo níṣẹ́ ẹ jẹ́ àjọ pàdé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ pé Ìlọrin èsè lẹ̀ yóò ẹ̀ má máa sọ pé wàá bá mi nílé eke oyin ọba ni wàá bá mi àwa náà nílé eke wa Mádùn lè Àràbí nìbàdàn wọ́n náà wàá bá mi ń bẹ̀ mo kí ọ ẹgbẹ́ mi bàbá mi Dr. Nasiru Lai Mùrítọ́dọ̀ ẹ̀gbọ́n mi nu ní Mádùn lè Àràbí ọmọ ìjọba bá àwọn eléyìí kàwé wọn kéwú ìdí nìyí tí wọn kàn ní máa wí kàtàkàtà kéwú tààràtààrà ni wọn kéwú tààràtààrà làwọn kéwú àwọn sì tún kàwé dókítà làwọn. àní ẹjẹ́ àjọ pàdé ẹ má sọ yí pé ẹni kọ́ wá bá mi adé orí òkè èsè yẹkẹyẹ o adé orí òkè kò ṣe déédéé orí òyẹkẹyẹ. a gbà fún gbogbo ìdílé àfáà ni àmọ́ ní Mọ́tàlá nìbàdàn lẹ́yìn Ọlọ́run ọba kò síbẹ̀ nìkankan tó bá di bí ìmọ̀. ṣùgbọ́n a bọ̀wọ̀ fún gbogbo àwọn aṣíwájú torí pé
ìmọ̀ ń lọ sọ́tún ìmọ̀ ń lọ sósì ni. ẹni nígbà tí ṣèkì ààbò tó jáde tí ń sọ nílùú Ìwó nígbà tí wọn ò ní mọ̀tà lẹ́mọ̀ ṣèwádìí tí wọn ò ní mọ̀tà tí wọ́n ń sọ nílùú Ìwó yìí pé bàbá wa Tajudeen Adam àwọn ni wọ́n kọ́ bàbá wa nílé àmì àfáà mọ̀hálé àmì àwọn ni wọ́n kọ́ wọn ní kéwú. àlọ́ lásán ni àfáà àbò tó ń pa ara tá a máa sọ náà ní àlẹ́yé máa wíwíkúwí mọ́. ẹ ṣèwádìí ẹ mọ ìpìlẹ̀. kò sí àwọn ọmọ àfáà mi gbogbo wọn àwọn onímọ̀ tẹ́ ń bẹ láyé àti gbogbo ọmọ kéwú wọn tí ọmọ bíi tí bàbá wọn ti kéwú. bàbá tó bí àfáà mi lọ́kọ ní àlùkùránì òun lọ́kọ ní kéwú. ọ̀yá wa lọ kéwú níta tó wọ́n gbàgbọ́ láàfà níbi kéwú ti lè yanjú. wọ́n taari bàbá wa mú àlẹ́ àmì sí ilé tiwa ní òkè adúní mọ́tàlá. ní ọ̀dọ̀ bàbá wa tọ́ẹ̀rù mọ́tàlá bàbá wa mọ́tàlá kẹta. mọ́tàlá àkọ́kọ́ ni à ń pè ní Hòsẹ́ẹ̀nì mọ́tàlá. mọ́tàlá kejì là ń pè ní Málíkì mọ́tàlá. mọ́tàlá kẹta ìní tọ́ẹ̀rù mọ́tàlá ìlókù ní ọdún 1958. òkè adúnílé wa ní mọ́tàlá náà la sì sin àwọn wọ̀nyí sí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo ti dáàkọ yìí. bàbá wa mọ́tàlá kẹta yìí ó ní àwọn àti ìdásàlá ti jọ lo ìgbà. àwọn ni wọ́n gbọ́ tí ìdásàlá ti wá sí Ìbàdàn yìí pé àwọn láàfà àgbà àfà mọ́tàlá àfà àgbàlẹ̀ Ìbàdàn àfà mọ́tàlá lọ. kọba àléyé yìí o ẹ lọ sí ẹ wo sáfù kèlò ní bàbá wa ìdásàlá ti wà ní àwọn àfà Ìlọrin. bàbá wa mọ́tàlá yìí tọ́ẹ̀rù mọ́tàlá wọ́n sì ju bàbá wa ìdásàlá ti lọ lọ́jọ́ orí. tí ọba tó yí ọjọ́ tó ń dùn kan sí ọsẹ́ bàbá wa mọ́tàlá yìí tọ́ẹ̀rù ní ìkẹta bàbá tiẹ̀ Málíkì ní ìkejì bàbá tó bí Málíkì ní ìkẹta. àwọn eléyìí wò sì kéwú lọ́dọ̀ Ìlọrin. bàbá wa Hòsẹ́ẹ̀nì mọ́tàlá yìí orúkọ bàbá tiẹ̀ ní Bello ọmọ Lákàdì nílùú Olúpọ̀nà ìlú Olúpọ̀nà lẹ́gbẹ̀ẹ́ Ìwó. Lákàdì yìí Ṣéhù Usmanu Brọ̀nú ló kọ ní kéwú Usmanu Brọ̀nú ilẹ̀ tó kọ ní kéwú. nígbà tó kọ ní kéwú tán òun náà kọ́ ọmọ rẹ̀ ní kéwú. ọmọ rẹ̀ tí ń jẹ́ Bello ló kọ́ ọmọ tiẹ̀ tí ń jẹ́ Hòsẹ́ẹ̀nì ní kéwú. Hòsẹ́ẹ̀nì yìí lọ tàtàrẹ́ lọ wá sí ìlú Ìbàdàn. òun náà sì bímọ lọ́kọ́ ọmọ rẹ̀ tá ń pè ní Málíkì ní kéwú. Málíkì ló wá kọ́ ọmọ rẹ̀ Hòsẹ́ẹ̀nì Tọ́ẹ̀rù ní kéwú. bàbá wa Mustapha Sùgbùlù ló lè ròyìn bàbá wa Tọ́ẹ̀rù pẹ̀lú ìmọ̀. ẹnu bàbá wa Sheikh Adam lẹ́ti lè gbọ́ ìròyìn bàbá wa Tọ́ẹ̀rù pẹ̀lú ìmọ̀. Tọ́ẹ̀rù yìí lọ́wọ́ akọ́ bàbá wa mú àlẹ́ àmì ní kéwú. bàbá wa mú àlẹ́ àmì lọ́wọ́ akọ́ bàbá wa Báàkì Ìwó àáfàá tó gbajúmọ̀ tí gbogbo èèyàn mọ̀ nílùú. torí náà o kéwú bàbá wa Báàkì Ìwó kìí ṣe kéwú Ìlọrin o kìí ṣe kéwú Ìlọrin o. ilé àáfàá wa ilé tiwa ní mọ́tàlá ni wọ́n ti kéwú. àwọn kan wá pè mí wọ́n béèrè pé mọ́tàlá ṣé orúkọ Yorùbá ni àbórúkọ Arab. orúkọ Yorùbá ni mọ́tàyọ àlà orúkọ Yorùbá ni mọ́tàrọ̀lá orúkọ Yorùbá ni mọ́tàlá orúkọ Yorùbá ni bó ṣe nínú orúkọ Yorùbá ni mọ́tàlá òkè adúwa kan náà nìbàdàn ní jẹ́ mọ́tàlá. gbogbo àwọn àfáà tí ń bẹ ń bàdàn pátápátá ó níbi tó kálukú wọn ti gbé kéwú wá kò sí ìkankan tí wọ́n tú kéwú rẹ̀ àwọn tó mú kéwú wọ Ìbàdàn kò sí kankan tó kéwú nílọrin. àmọ́ ẹ má wàá sì mí gbọ́ o ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí ará Ìlọrin kéwú Ìbàdàn ará Ìbàdàn kéwú nílọrin o ìyún wà bẹ́ẹ̀ tẹ́ ẹ bá dé Mádùlẹ̀ Àràbí ẹ bá àwọn ọmọ Ìlọrin tí wọ́n ń kéwú bẹ́ẹ̀ tẹ́ ẹ bá dé Mọ́ríkàsì ní Èkó Lágége ẹ bá àwọn ọmọ Ìbàdàn tí wọ́n ń kéwú bẹ́ẹ̀ tẹ́ ẹ bá dé Dárù Dáwà
ẹ bá àwọn ọmọ Ìbàdàn tí wọ́n ń kéwú bẹ́ẹ̀. Kìí ṣe tuntun ìmọ̀ òpin síbì kan. Ní ìlú Kúta lọ́dọ̀ bàbá mi ọba Màkàmà ṣe rí àwọn àáfàá ńláńlá láti jáde ní Kúta táwọn bàbá mi máa ń ròyìn fún wa. Àáfàá ńlá ti jáde nílé Igbó, ilé Igbó kan náà àwọn àáfàá pàtàkì ńláńlá wọn ti jáde gbogbo agbègbè. Ní ìlú Ifá Ọ̀ṣun àwọn àáfàá ńláńlá látẹ̀ mọ́lù òbú àwọn àáfàá ńláńlá láti jáde ń bẹ̀ láwọn ìlú tá a fojú sí lára tó gbé àwọn gangan ní ìmọ̀. Ká tó wá sọ ìlú Ẹdẹ. Torí ìdí èyí kẹ́nìkan mọ́ ṣègbéraga o. Ìmọ̀ fọ́n káàkiri ilẹ̀ Yorùbá ni. Torí náà tẹ bá mà pé ẹ fẹ́ pè mí níjà ó wù yín láti sọ ọ̀rọ̀ ẹ fẹ́ sọ o pé ta ló ní Ìlọrin àníbi ẹgbà ọ̀lù ẹni kájọ pàdé ẹ bá sì pè àwọn ọgbà ọ̀lù. Mo jẹ́rìí àwọn èèyàn mi àwọn ọmọ ojúlówó ọmọ ọkọ Yorùbá wọ́n gbà ọ̀lù. Ọ̀dà tẹ́ ẹ bá tó wálẹ̀ tó bẹ́ẹ̀ àjẹ́ yí pé a tún lè ṣe ká tún gbà ọ̀lù ká pe gbogbo èèyàn ká dájọ́ sí i ká pèdé fún gbogbo èèyàn káàkiri àgbáyé. A fẹ́ ṣe ètò a sì fẹ́ mú ẹ̀rí wá pé ta ló ní Ìlọrin. Àsìkò tó tí mo fẹ́ ká aṣọ kúrò lójú aráyé. Balógun Ajíkòbí nílọrin mo fìtàn pamọ́ sẹ́ẹ̀mọ̀ bó ti fẹ́ lé ẹ̀mí àdànù ẹ̀bẹ̀ kọjọ́ tẹ̀m̀bẹ̀lẹ̀kún ìmọ̀ ní. Abẹ́ ti gbàgbé orin tí wọ́n dá fún ẹ̀mí nílọrin sẹ́ẹ̀ ti gbàgbé tó fa orin o. Ààrẹ òpìtẹ́lẹ̀ mọ̀ ń bá sọ̀rọ̀ èmi ọmọ ìtàn kan ọ̀rọ̀ kan. Ẹ̀rí ló ní ìtàn ló ní ẹ̀rí èmi èsì àpàlọ́. Inú bí mi ìtàn tí mo fẹ́ sọ lónìí àwọn ará bíi tí n bá tiẹ̀ ti ń gbọ́ rádaràda kéèyàn ọmọ fẹ́ máa kó ìran mi mẹ́rẹ̀. Èèyàn tó kú bàbá mi lékè lọ́jọ́ sí níbo ló bára rẹ̀. Inú bí ọlọ́lá Ṣọ̀wọ́ ọmọ awíkejì bí ọmọ afọ̀kójòrò ọ̀làmẹ̀kún ọmọ òkúta mẹ́ta tí ń kọ́ mi lẹ́sẹ̀. Ìkà kọ́ mi lẹ́sẹ̀ lálọ ìkà kọ́ mi lẹ́sẹ̀ lábọ̀ ìkà kọ́ mi lẹ́sẹ̀ nígbà tí ìmọ̀nà ó ní kí n mọ wá ṣe lọ́lá. Inú bá bí ọlọ́lá ló bá gbọmọ rẹ̀ lọ́wọ́ Olówu. Inú bá bí Olówu ló bá gbalẹ̀ rẹ̀ lọ́wọ́ ọlọ́lá. Ọ̀la ní tí bá ń dun ni Olówu ọmọ rí. Olówu ní tí bá ń dun ni ọ̀la ọmọ rí. Bí bá ń dun ni ẹ bá tó bẹ́ẹ̀ jáde ẹ wá sọ ọ́ ẹ jẹ́ àjọ pàdé ẹ kó gbogbo ẹ̀rí yín wá. Ẹ jẹ́ àjọ pàdé ní gbangba sáà pé ta ló ní Ìlọrin. Ààrẹ òpìtàn ti ń pè yín níjà o Ààrẹ òpìtàn ti ń pè yín níjà tẹ́ ẹ bá tó bẹ́ẹ̀ jáde o lórí ìtàn Ìlọrin. Ẹ má sọ lábẹ́ ẹ lé mọ́ ẹ má sọ lábẹ́ ẹ lé mọ́. Àní mo fún yín lóṣù mẹ́fà èmi Ààrẹ òpìtàn èmi gbogbo oṣù mẹ́fà èmi ọmọ bá sẹ́tọ́lọ́ rán mi ìmọ̀ bá lọ ni. Igbó ọ̀dájú lélẹ̀ ẹ̀ ń bá láyọ̀ ọ̀wọ̀. Èmi ò bùrìbùrì dáná ẹ̀tàn sí jù dáná ẹ̀tàn sí gbó ìtànjà àfìtàn só húgàgàgúgà àtàlọ́ tó bẹ̀ kó yọjú. Èmi ò kòkòríkò onítà tó dùn. Èmi a máa ní ìtàn wúwo ju rí lọ. Mo bínú tán o Ààrẹ òpìtàn mo ti bínú tán o ìtàn ń gùn mí. Mo gbé dé ẹ̀dẹ́kun ẹ̀sọ̀ mi ìtàn mo gbé dé. Má tẹ́wọ́ irú rẹ̀ kọ́ ò lè sọ ìtàn wúwo ju rí lọ. Ìbàdàn pẹ̀lú ọ̀rọ̀ iṣẹ́ tọ́lọ̀ ń ra wa nù Ìbàdàn wa la lọ́rọ̀ wa la ní èdè ojúlówó ọmọ Yorùbá lèmi èmi sọ máa lé. Bàbá mi ọmọ Ìbàdàn bàbá mi Àkànmọ́ Akíntọ́lá Sùfíánù Abbas ilẹ̀ ẹ̀rẹ́ o. Ẹ lọ sàṣìbí ó kọ bàbá mi
mi mọ̀ dáhùn. Ìyá mi wà sínú àtàsùkẹ́ ọmọ wọn nílé baálẹ̀ lọ́jà àgbó ilẹ̀ rẹ̀ o. Ẹ ti gbọ́ ọkọ̀ ìyá mi ó yẹ lọ fi di tírà. Nígbà tó bá ń gbọ́ bí èèyàn bíi mẹ́wàá bá ń pè ọ́ tí wọ́n pè ọ́ lápèrò ọ̀run kárò ó tó pọ̀ ilé ọjà wọ. Ẹnìkan kì í ṣàṣà kóbì láyé. Bí gbogbo igi bá tẹ́pẹ́jọ láyé tẹ́ bá fẹ́ borí igi ńlá àrá ní máa ń wó pa wọ́n. Èmi Àárẹ̀ òpìtàn mo ti di igi ńlá o. Abími ní mẹ́ta lòkè adún nílùú mọ̀. Atọ́mi ní mẹ́ta lòkè adún nílùú mọ̀. Mo dọmọ ọmọ mo dọmọ ayé wọ́n bí mi lókè adún mo dọmọ ayé lónìí ayé ò lè rí mi fi ṣe nǹkan kan. Ẹ̀kú bẹ́ẹ̀ wọ́n kéré. Bájá bá ń fẹ̀yìn bọ́mọ̀ ẹ̀ ṣe lọ́lọ́yà kù oníṣègbọ́mọ tó lè fòkè ẹ̀ ṣàwádà rẹ̀. Káwọn èdè òkè ó tó pàyà àkókò ọmọ tó bí ti tó gí sọ. Àníta ẹ bá tó bẹ́ẹ̀ jáde ẹ jẹ́ àjọ pàdé ẹ jẹ́ àgbà ọ́ọ̀lù ká gba gbọ̀ngàn ńlá ẹ kó gbogbo ẹ̀rí yín wá. Ẹni pé lọ́rin sẹ́yìn lọ́rin ìṣẹ̀lẹ̀ Yorùbá. Èmi Àárẹ̀ òpìtàn sì nílọrin ilẹ̀ Yorùbá níṣẹ́. Gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tí ń bẹ nílọrin mo mà kí yín o. Gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tí ń bẹ nílẹ̀ Yorùbá mo kí yín. Ìlú Ìlọrin ò ní bàjẹ́ bá a ṣe ń fìfẹ́ ṣe ni ẹja fi ṣe é kìlọ̀ fáwọn akíndánidání àwọn gbáǹtí èyí àwọn òpònú akíradà àwọn ẹ̀sùn ẹ̀gbẹ́. Ẹni wo lé tàkítà ń pa ò torí pé Ààrẹ Laji Abbas ń lògbà lọ́wọ́. Bí èèyàn bá sì gbà fún nígbà yóò di àlùmọ́gbà. Ìmọ̀lógún ilé bàbá tèmi o. Àwọn bàbá tèmi ló nímọ̀ àwa la ní ìmọ̀. Ìtọ́jú bọlé máa wá mọ̀ ká mo bá mọ̀ nílé ni. Ẹni wọ́n jáde tó bá kọ́ wa ní gbogbo ohun tá à ń sọ yẹn ẹ kọ́ Laji Abbas nítàn kọ́ jáde. Bàbá mi ló kọ́ mi nítàn. Àmọ́ lójú ayé bàbá mi náà mo ti wá di nǹkan kí bàbá mi ó tó kú lọ́dún 12 sẹ́yìn. Bàbá mi ní wípé bóò ló ṣe wá mọ̀ tó báyìí. Mo lé mi náà kọ́ Ọlọ́run ọba ni. Mo ní wípé mo wọ́tà káàkiri mo rìn káàkiri màá kàn jáde lé ní bí ẹlẹ́gùn ṣàpẹ̀nà mo ti fa mo sì ní àpamọ́wọ́ kékeré kan tí mo máa ń gbé kí n gbàlẹ̀. Ìbá máa kiri kí. Nígbà mo tún lé Èkó máa ti Èkó lọ Ilé Ifẹ̀ yìí lọ́ka iná ti jẹ́ pé gbogbo Ilé Ifẹ̀ ẹsẹ̀ mú fi rìn gbogbo ògbà wọ́n má tò níbì kankan ẹsẹ̀ mú fi rìn káàkiri gbogbo Ilé Ifẹ̀. Kí lọ́jọ́ orí mi nígbà náà àsọ́lọ̀ ń palẹ̀ mọ́ mi di tí mo fẹ́ ṣe fúnra mi ni. Ààrẹ Laji Abbas yín náà wá ní o àkùkọ gàgàrà ọjọ́ sí tó ní kékeré ò ní kọ ọkọ o. Ẹ̀gbọ́n náà láti ìgbà tẹ́ ẹ ti gbọ́ pé mo ti sọ lọ́jọ́ sí ọlọ́gbẹ́ kan wò lẹ́rí kọjá ìdè kó tún sọ̀rọ̀ mọ́. Tí ó tún wá pẹ́ ìtẹ̀kítẹ̀ àfàwọn tí wọ́n máa sọ Ìlọrin ìṣẹ̀lẹ̀ Yorùbá àdúrà mẹ́rin wá. Ṣé bàbá rẹ lọ́tẹ̀ lọ́rin? Bẹ́ẹ̀ mútò òjò oníṣekúṣe. Bẹ́ẹ̀ mútò ẹ̀mí làwá. Ẹ bá bí wọ́n pèsè ìran Fúlàní jó òjò oníṣekúṣe rí. Bí Sàó ṣe kéré tó lónìí kì í ṣẹgbẹ́ ẹ̀ lọ́rin. Àbẹ́lẹ́ ẹ̀mọ̀tàn pé Sàó ti wà kí wọ́n tó tẹ Ìlọrin. Ìtàn ọ̀mọ̀rújú o láti Sàó tààràtààrà sòòrò ọlọ́fẹ́ ẹnu sọ ibi tí ilé Emir Ìlọrin wà kí nìdí tó fi rí bẹ́ẹ̀ fẹ́ gbọ́ tán. Àbẹ́ àmọ̀pọ̀ ní tí wọ́n fi tẹ Ìlọrin ilẹ̀kùn kọ́mọ̀ Ààrẹ Laji Abbas gbé mi torí bá wọn fẹ́ mẹ́rin wá. Àní ìdángùn mi àwọn òkúta mẹ́ta kan ń bẹ nílọrin kan ń bẹ nílé Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá Dòní lónìí nídìí àpẹ níbo ni méjì yòókù wà kí ló dé o tó ṣe pé obìnrin tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kò lè jókòó sí i.
ẹ sì lẹ́ẹ̀mọ̀tàn wọ ọ̀rọ̀ yín nítàn débẹ̀ nígbà tí wọ́n gbé bíbọ̀dù ńlá sí ìdí àpẹ́ pé ìdí àpẹ́ lélẹ̀ o Ìlọrin Àfọ̀njá àwọn bàbá yín ò ṣe lọ wó dànù ẹ ṣe lọ wó nídojúkọ mọ́sálásí ńlá Jímọ̀ ìlú Ìlọrin ní ìgbà tí wọ́n kọ́ sí àbáwọlé Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá ní ìdí àpẹ́ pé tí ẹ kọ́ pẹ̀ pé Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá tó bẹ̀ kẹ́ ṣe lọ fọwọ́ kàn mà kọ́lọ́ ń gbà fẹ́ nìkan jẹ nìkan lọ. àníṣe ẹ̀ka ẹ̀ bá láyà ẹ pè mí níjà Ààrẹ Òpìtàn ó ń lo sáà lọ́wọ́ ẹ pé gbogbo bí tẹ́ ẹ bá lè pè sí ẹ jáde ẹ jájọ pàdé nínú gbọ̀ngàn ńlá ẹ kó gbogbo ẹ̀rí yín wá. èmi ò sọ pé níbìkan ò gbọ́jẹ̀lú Ìlọrin gangan aláwàlá nìlọrin sẹ́ẹ̀ ẹbí bàbá yín léèrè ẹbí bàbá yín léèrè bẹ́yìn lẹ nìlọrin ni báwa la nìlọrin ni ẹbí bàbá yín léèrè. mú kí gbogbo àwọn àfáà ńláńlá ní ìlú Ìlọrin wọ́n fìfẹ́ sí púpọ̀ ọmọ òjé lọrin ó bàjẹ́ èyí tẹ́ bà lọrin jẹ́ tẹ́wàá máa pa ìtàkìtà ẹ sọ́ra o. kìí ṣe pé àwọn bàbá wa àwọn àfáà wa nílọrin ò mọ̀ pé Yorùbá ló ní Ìlọrin wọ́n mọ̀ pé ilẹ̀ Yorùbá ní Ìlọrin àmọ́ ìlú ìmọ̀ ni ìlú àwọn àfáà ni. ká sì ṣọ́ra torí pé mo wo fídíò kan tí bàbá kan bíi bóyá onífàní ti ń lérí tó bá lè dogun kó dogun àwọn wo lọ fẹ́ bájà ọba mùsùlùmí jọ jẹ́ ṣọ́ra rẹ̀. ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀fọ̀ ìjà nílẹ̀ Yorùbá ìtí ìyá Ọlọ́sùn ṣe ní kẹ́ ẹ kìlọ̀ fún ẹ̀mọ́jà fíràn. àwọn onífá Ọlọ́sùn gbogbo ẹ̀ ní bẹ́lí nílùú Ìlọrin ìsọpé nípínlẹ̀ Kwara nílùú Ìlọrin ìnígbè lọrin fún odidi ọdún 2 àbọ̀. ilé mo fi ṣe ètò ní Sóbí FM nílùú Ìlọrin Ògidì ní ẹ̀gbẹ́ oko olówó ní ìkọjá ọlọ́jẹ̀ ni mo gbalé sí. lẹ́yìn tí ò rújú ọ̀pọ̀lọpọ̀ mo kú ní obìnrin Ajaratu Adébísí Ọlọ́sùn tí mo mọ́ bá ṣe ètò ẹ ti gbàgbé ńgbà náà. àwọn oníṣègùn ìbílẹ̀ pọ̀ Ìlọrin ni wọ́n ti jí ìṣègùn ìbílẹ̀ padà yìí pé ẹ má jẹ́ kí ewé àtegbà àwọn bàbá wa kó parẹ́ àwọn ọmọ bẹ̀rẹ̀ trọ́dò ká bẹ̀rẹ̀ sí ní jí ewé àtegbò padà kí gbogbo ìlú yòókù ó tó gbà á. kìí ṣe pé Ìlọrin ń bínú ẹnikẹ́ni o Ìlọrin fààyè sílẹ̀ chọ́ọ̀chì lọ jaburata nílọrin ṣùgbọ́n ntí èyí bá ṣe káwá bọ́ sí gbangba ní àdúgbò tó ṣe pé àwọn mùsùlùmí lọ́wọ́ tí ò ṣẹlẹ̀ rí kàwálẹ̀ ń ṣe Ọ̀ṣun lójú odò àgbàrá tó ṣe pé tó lè kó ẹ̀gbin báyàn. àbẹ́ ẹ gbọ́ pé wọ́n pa ìyá Ọlọ́sùn àbẹ́ ẹ gbọ́ pé wọ́n pa gbogbo àwọn tó lọ bẹ̀ báwọn èèyàn kú wò wọ́n jọ́ náà. ìlú àlàáfíà ni ìlú Ìlọrin kìí ṣèlú wàhálà. torí náà ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá gbọ́rọ̀ ẹ mẹ́jà máa gbé ọ̀rọ̀ ẹ̀sìn bọ́. ẹja fi làákàyè sọ wọ́n wá jáde ó yẹ kó o ti lọ Ìlọrin kó o kógun lọ ó yẹ kó o ti kógun lọ wípé wọ́n lé Ọlọ́sùn wọ́n lé yọ Ọlọ́sùn wọ́n ṣe gbàkànṣàwó kan. ẹ mẹ́jà fíràn torí wípé ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀fà wàhálà nílẹ̀ Yorùbá kò sílùú kan nílẹ̀ Yorùbá tọ́lọ́sùn òsì tó ní fá òsì tó ní gbogbo ẹ̀ òsì. ẹ rí i pé lásìkò ìgbà kan èmi wà ní Sóbí FM wọ́n ní láti wá ṣe ìkéde yìí pé wọ́n kìlọ̀ fún gbogbo àwọn èèyàn tí wọ́n ń gbé ẹbọ sí oríta káàkiri nílọrin. wọ́n kìlọ̀ fún wọn gbà náà lọ́n pé níta ẹ bá fẹ́ ṣe sẹ́nu ilé yín èwo ni ẹ má jẹ́ káwọn ọmọ tí ń lọ iléèwé ó fojú kòkó kùkò ẹ má jẹ́ kó lóyún ẹ má jẹ́ lẹ́lẹ́ni tí ń jí lọ bí sí ó fojú kòkó kùkò. torí pé ìlọsíwájú gbọ́dọ̀ mọ bá ìlú lọ́tún ní gbogbo ìgbà ni. ọ̀tọ̀ ni ọ̀rọ̀ tá à ń fà ẹ má jà á dàpọ̀ mọ́ra wa kò lè dàpẹ́ má dàrúrú pọ̀ mọ́ sàpà láéláé. ilẹ̀ Yorùbá nìlọrin o ilẹ̀ Yorùbá nìlọrin. ẹ bá wá nìlọrin èsè ilẹ̀ Yorùbá sẹ́ alẹ́ mi Ààrẹ Òpìtàn àwa láti ẹ̀ tó gba ọ́ọ̀lù bó ṣe pé lọrin ni bó ṣe nìbàdàn ni bó ṣe lọ́ṣogbo ni bó ṣe lákùúrẹ́ ni bó ṣe ní Adó ni bó ṣe lábẹ́òkúta ni bó ṣe lẹ́kọ̀ọ́ ni níkẹjà àníṣẹ́
ẹ pè ẹlẹ́yìn ti kóra yín jọ ẹ kọ̀wé sọwọ́ àgbà ọ́ọ̀lù. kódà a tún pèsè ààbò sílẹ̀ fún yín gan pẹ̀lú. báyìí báyìí lẹni ká wá bá yín nílọrin fẹ́ sọ ọ̀tàn àwa Aare òpè tó tún wọ̀ lọ́rin ilé mi nílọrin. ẹ bá ṣe báyìí lẹ pè ní ẹ má pèsè ààbò sílẹ̀ kò sí ìkankan ò sí. nígbà táyì náà bá rí èrò ọmọ Yorùbá tí wọ́n wọ̀ lọ́rin ẹ̀rù ọba yìí ẹ mọ̀ pé ààbò Ọlọ́run ọba ju tèèyàn lọ. mo kí yín o gbogbo ẹ̀yin èèyàn mi ní ìdí àpẹ́ gbogbo ẹ̀yin ọmọ Àfọ̀njá mo dúpẹ́ o tẹ́ ẹ̀ jẹ́ kó rí pa ọwọ́ parẹ́ o Ìlọrin Àfọ̀njá bí wọ́n ṣe ń gbé wá gèrè álímì lẹ́yìn náà ń gbé jáde Ìlọrin Àfọ̀njá. ìdí àpẹ́ ò ní dàrú láéláé ìlú Ìlọrin ò ní dàrú láéláé mo kí bàbá wa Emir ìlú Ìlọrin ò ṣéwù. ṣùgbọ́n ká má pàtàkì tẹ̀lé ẹni tó bá wọ Ọlọ́run ọba ní tì síwájú ẹni tó bá wọ Ọlọ́run ọba ní jọ já síwájú. àwọn ò jiyàn pé kìí ṣe álímì àbí Abdulsalami ní Emir àkọ́kọ́ nílọrin pé àwọn ìran wọn ní jẹ́ Emir nílọrin àwọn ọmọ álímì àníṣe Ìlọrin ilẹ̀ Yorùbá ni. ọ̀dà bá àbámọ̀tẹ̀ ọdẹ wa kọ́ mi nítàn ẹjọ́ oyé mi ẹ̀pà mi tàn. ẹ̀yin àfáà mi èmi ò kéwú ṣẹ́ṣẹ́ àti bá múra tíra bàbá mi Sheikh Adam tíra bàbá mi Mustapha Sugulul mo láwọn àfáà mo láwọn àbúrò mo sì lọ́mọ tó kéwù mo lọ́mọ tó ṣe pé àfáà ní tààràtàrà lọ́mọ bíbí inú mi tí mo fi àtọ̀ tèmi Laji Abbas bí mo sì ní àbúrò tó ṣe wípé àfáà ní tààràtàrà tí wọ́n èé ṣe mẹ́wàá mọ́ láwọn tó ṣe pé bàbá mi Sufianu Abbas kan náà tó bí mi náà ló bí wọn tó gbá àtọ̀ kan náà wọ́n fi jọ bí ká tó wá sọ wípé níbòkè àdún ní Mọ́tàlá ṣé ìgbàgbé pé àbúrò mi ni àáfàá mi Mutiu Mọ́tàlá tó wá tú tí bàbá wa Adam àti Sheikh bàbá àti Sheikh Mustapha Sugulul lọ́dún tó lọ. ìlú mọ̀ ní Mọ́tàlá ẹ má fojú di wá o onílẹ̀ tó bá ṣe pé tí àlẹ́ ń kó bọ̀ àmọ́ tí wọ́n bá wa tú kètì yẹn yìí náà kètì wa nígbà wọn bá ké tiwa ẹ̀yin láàfù pé ẹ ké fún wa kẹ́ ẹ sì tú kí gbogbo ayé ọgbọ́n tẹ́ ẹ fẹ́ tú kẹ́ ẹ wá sọ pé bàbá wa Sheikh Adam kò mọ̀ ń tó sọ nípa Ìlọrin kẹ́ ẹ sọ pé bàbá wa Mustapha Sugulul kò mọ̀ ń tó sọ nípa Ìlọrin. èmi gangan ní ìtàn ní lásìkò yìí tẹ́ ẹ bá fẹ́ máa gbọ́ ojúlówó ìtàn tí kì í ṣe àlọ́ sọ àmọ́ tẹ̀lé Ààrẹ Laji Abbas lórí Facebook bẹ́ẹ̀ bá lọ sórí Instagram bẹ́ẹ̀ bá lọ sórí Twitter bẹ́ẹ̀ sì lọ sórí YouTube. orúkọ méjì kan mò ń lò ìtàn Yorùbá náà mò ń lò. èmi ẹni tó fàṣà sí wọn mú gàárì èmi tí mo fi àbínú wọn mòdì tí mo wá délé tán tí mo pilẹ̀ ẹrù mo bá fẹrù fẹlẹ́rù kádàbí ọlọ́mọ bá wọn kásàsì ọ̀pá lásàsì kábìlú ọ̀pá lábìlú. torí pé orí fífọ́ mi ọ̀ràn oníṣẹ́ ẹ̀dọ̀ funfun mi ọ̀ràn níjà mi jà ẹnìkan kì í gbórí ọlọ kó pètè ọlọ ẹnìkan kì í gbórí odó kó pètè odó a kì í gbórí ìkòkò ká pètè ìkòkò bàbá láàmú ní ọ̀la là ń mú o bí àníkíṣẹ́gi bá ṣẹ́ igi láyé orí ara rẹ̀ ní òfin rú. gbé fún àná ẹkú ọmọ ẹ̀mọ́ ń lo dáúlà lọ́wọ́ Ààrẹ òpìtẹ́lẹ̀ Ìbàdàn ń lògbà lọ́wọ́ èso lóyè àfẹnujá o kìí ṣe pé wù mí kí n máa pera mi láàrin òpìtẹ́lẹ̀ Ìbàdàn bàbá wo Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba mi Sálíù Àkànmú Ajé Ògúngúnnísọ̀ ló fún mi lóyè ààrẹ òpìtẹ́ àkọ́kọ́ ọrú ẹ̀ ní tìbútòrò gbogbo ilẹ̀ Yorùbá tó fi dé Bùràsí àti Kúpà. ìjọba àti sọ ọdún 12 mà ti kọjá lórí ìtàn Yorùbá ó yẹ kí wọ́n ti já wa o. mo ṣe mo gbà mí ẹ̀yẹ tó ga jù lágbàáyé ó kà mí mára àwọn òpìtàn àgbáyé mo ní tá a bá sọ̀rọ̀ sẹ́túrì tá a wà yìí gbé fún
Ààrẹ Laji Abbas ni ẹ gbé fún ní ìgbàmì ẹ̀yẹ alábọ́dé o, ìgbàmì ẹ̀yẹ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ o, àmì ẹ̀yẹ àgbáyé tó ṣe wípé ó wà pẹ̀lú United Nations UNESCO àwọn wọn fún wa. Gbogbo ayé ló sì rí ìjọ ọmọ gbà á, ìjọ ọmọ joyè Ààrẹ òpìtàn gbogbo ayé lórí. Mo dúpẹ́ òyìn bẹ̀bẹ̀ fóyè yìí ń tọrọ oyè, wọ́n ní ìwọ ló tọ́ sí ni irú ẹ̀ ò ṣẹlẹ̀ rí. Àná ẹ̀mọ́ tí mò ń sọ ní ìlú Ìbàdàn mọ́ ni. Àbọ̀ rò pé mo fẹ́ ra búrẹ́dì lọ́rọ̀ oyè Ìbàdàn. Oyè Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn. Oyè tọ́wọ́ ti 10 million naira ní o, 10 million naira ní o. Bàbá mi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Mo dúpẹ́ o, mo dúpẹ́ o. Mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi olórí àgbà. Olórí Rasheedat Ọláìdé Adétúnjí, olórí ọlọ́ládé Adétúnjí, Laji Abbas, ní gbowó lọ́wọ́ rẹ̀, àmọ́ wà aṣọ ńlá kó kó àwọn èèyàn wá kó wá bọ́ kẹ́yẹ gbogbo ìlú tẹ̀ máwọn ọmọ Ìbàdàn àtẹ̀tí èsì ọmọ Ìbàdàn tí wọ́n bẹ káàkiri àgbáyé ni wọ́n ti ń pe àfipẹ́wọ̀ lọ́tọ́ sí ẹni bá ní mo kúrò ò bí iye bàbá wo Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Adéọlá Ọlọ́kọ̀ ó ń bẹ níkàlẹ̀ lọ́jọ́ náà, bàbá wo Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ń bẹ níkàlẹ̀ lọ́jọ́ náà, ìyá mi olórí Rasheedat ń bẹ níkàlẹ̀ lọ́jọ́ náà, ọmọ mi ojú tó lé ojú tó ko ó ń bẹ níkàlẹ̀ lọ́jọ́ náà. Èmi Ààrẹ òpìtàn èmi náà wá jókòó fún odidi wákàtí mẹ́ta ni mo tó fi sọ ọ̀rọ̀ àfi wípé bàbá mi ti ń retí mi ni. Wákàtí mẹ́ta gbáko ẹ̀yin náà worú ẹ̀kọ́ ṣẹlẹ̀ rí kéèyàn fẹ́ joyè bí èsè pé ó kówó lọ ààfin wọ́n tún wá àtúwájọ ń sọ̀rọ̀. Mo dúpẹ́ òun ìlẹ̀ gbàgbé ọjọ́ náà láíláí. Àmọ́ tó dùn mí ni wípé ìrìn kọ́ọ̀dù rẹ̀ ńlẹ̀ ń jọun odidi wákàtí mẹ́ta ọ̀rọ̀ gbọ́njọ́ náà. Mo tún fìtàn balẹ̀ inú bàbá mi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn dùn. Ọba Sálíù Àkànmú Ajé Ògúngú ní sọ ọmọ alùsẹ̀kẹ̀rẹ̀ mọ́lù tìṣẹ́ ọ̀run rẹ̀ o. Ọba tó ráyé wá tó ráyé lò, mo wá fi ń dá gbogbo ọmọ Yorùbá lójú. Ìjọba àbá síkulu stúdíò ìtàn Yorùbá. Olúbàdàn Adétúnjí Ìlàsọ o, Olúbàdàn Adétúnjí Ìlàsọ ẹ mọ̀jọ́ ọba yín lẹ́jà fún. A sì ẹ̀yẹ rẹ̀ torí wípé Olúbàdàn Adétúnjí ọ̀pọ̀ lọ́dọ̀ mi o. Ṣé ẹ gbà wípé amúlùdùn ní bàbá yìí? Ọmọ ń ṣe àwárí àwọn oníṣẹ́ ọpọlọ, àwọn òṣèré, àwọn tó lọ ń fún ní ẹ̀bùn àtọ́gbà àtinúdá ní bàbá yìí ń gbé dìde. Ṣé ẹ mọ̀ pé ọba gbogbo àwọn amúlùdùn ni? Ọba dàbí rẹ bí K1 the ultimate. Bàbá mi dáńdà ipò àgbà ń kọ́, màláìkà ń kọ́. Bàbá mi mo dúpẹ́ o tí bàbá mi tọmọ rírì iṣẹ́ ọpọlọ. Olúbàdàn Adétúnjí ló sọ níbi Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn. Mo gba ìlẹ̀kẹ̀ sọ́wọ́ ọ̀tún, bẹ́ẹ̀ ni mo kó ìlẹ̀kẹ̀ sọ́rùn mi tí ń taná yanranyanran. Ọpẹ́lọpẹ́ ọ̀rẹ́ mi pàtàkì Alájì níná lówó aláṣọ òfì ní pàkátà nílùú Ìlọrin. Alájì níná lówó aláṣọ òfì ní pàkátà nílùú Ìlọrin. Níná lówó aláṣọ òfì ọ̀rẹ́ mi yìí ìlú wọ́ sòsòsòsò lọ́ba mi wọ aṣọ òfì sányẹ́ ńlá gbẹ̀gẹ̀dẹ̀. Ó ní Ààrẹ Laji Abbas mo ti bọ́ fi ṣọwọ́ lọ gbà lọ́jọ́ nìbàdàn. Ọpẹ́lọpẹ́ bàbá mi ìmáàmù àgbà wa ní Mọ̀tàlá nìbàdàn. Bàbá ní máa gbé bọ̀tẹ́lọ̀ ní mí. Ìmọ̀ ọ̀rẹ́ tó ṣe pé tí gbogbo ayé bá rí wọ́n mọ̀ yí pé inú wádùn ayọ̀ wa kún. Mo wọ aṣọ
ni mo wọ̀ wọ́n kó lẹ̀kẹ̀ sí mi lọ́wọ́ wọ́n kó lẹ̀kẹ̀ sí mi lọ́rùn wọ́n fewé oyè mọ́ mi lórí mo sí fìlà mo dọ̀bálẹ̀ mo yí wá ayé yẹ mí mo di Ààrẹ Òpìtàn ọ̀dà o Ààrẹ Òpìtàn lẹ̀ Ìbàdàn rèé o eléyìí ló wá kó oríire bá mi wọ́n fún bàbá mi Olúbàdàn lẹ̀ Ìbàdàn ní àmì ẹ̀yẹ ní ọjọ́ 19 oṣù kẹjọ ọdún tó lọ ṣáájú kí bàbá mi ó tó síra àmì ẹ̀yẹ tó ga lágbàáyé ọjọ́ kejì rẹ̀ tó ń ṣe ọjọ́ ẹtì ọjọ́ Jímọ̀ ọjọ́ Friday 20 oṣù kẹjọ ọdún 2021 ni wọ́n wá fún ààrẹ Laji Abbas náà lámì ẹ̀yẹ tirẹ̀ nílé bàbá mi nínú mọ́sálásí wa lókè Àdúmọ̀tàlá mo ti tẹ́wọ́ gbà á torí náà mo wá tún sọ fún yín sẹ́ tẹ́ ẹ bá lẹ́rìí yín tó dájú ẹjẹ́ àjọ pàdé dìbẹ́ẹ̀tì lélẹ́yìí àwọn ọ̀jọ̀gbọ́n a máa ṣe àwọn onímọ̀ a máa ṣe yálà nídìí ẹ̀sìn ni irú ẹ̀ la fi rí àwọn tó ń ṣe comparative yóò la máa ń pè ní comparative of religion and comparative of issue ìlélẹ́yìí báyìí ẹ máa bọ̀ ẹgbẹ́ wa o ẹgbẹ́ wa tẹ́ ẹ bá mọ̀ jẹ ẹ wá kọ́ wa lẹ́kọ̀ọ́ bá a bá láàmú ẹjẹ́ àjọ pàdé níbi kíbi tẹ́ ẹ bá ti rò pé ẹ lè pàdé ẹ̀yin tèmi mo ti taari ọ̀rọ̀ síta ṣé bí wọ́n pọ̀ tí mo bá wá jáde tóṣù 6 bá fi lè pé a jẹ́ pé àwa ẹ̀mí Ààrẹ Òpìtàn ẹ̀kú mọ̀ pé èyí tí ìjáde ní kíní mo fẹ́ ṣe ètò kankan mo wá fi ń dá yín lójú máa kọ ìwé ìtàn nípa Ìlọrin kíkọ ìwé ìtàn nípa Ìlọrin mo fẹ́ kọ ìtàn nípa Ìlọrin ìjọba àbá sì kọ ìtàn nípa Ìlọrin jáde gbogbo ayé lágbè pé kí wọ́n wá gbọ́ ìtàn Ìlọrin ò rújú a sì mú ẹ̀rí wá gbogbo tírà tí àwọn àáfàá kọ àtẹ̀tọ́ sàbòsí àtẹ̀tọ́ sòótọ́ ìlàtú fún wa tá a sì yànnàná rẹ̀ sínú ìwé náà ìtàn Ìlọrin tí a máa jẹ́ ogún ayé fún gbogbo ọmọ Yorùbá kódà kò síbi tá à ní fi kọ́pì rẹ̀ sọwọ́ sí a fi sọwọ́ sọ́dọ̀ bàbá wa Ẹ̀míà ìlú Ìlọrin náà àní mo dé mò ń lo sáà lọ́wọ́ ibi tí mo pátá Yorùbá ibẹ̀ kan ní ìfilẹ̀ lọ láyé sí mo ti ká aṣọ lójú aráyé níjọ́ mo bẹ̀rẹ̀ níjọ́sí mo ní mo fẹ́ máa mi gbogbo Ìbàdàn Ààrẹ Laji Abbas lòun ò mi Ìbàdàn mọ́ lòun fẹ́ mi gbogbo ilẹ̀ Yorùbá àwọn ayé ní pátá Laji Abbas ò mi ilẹ̀ Yorùbá gbogbo ayé lòun fi ìtàn rẹ̀ mì gbogbo ibi tọ́mọ Yorùbá wà àti gbogbo ẹ̀ tó ń lé títí ń gbọ́ Yorùbá ọ̀dà àsọwáṣù wà bí ìtàn lálá fẹ́ sọ lónìí fódìdí wákàtí kan ti kọjá ọ̀rọ̀ mo fi sọ ọba àlè mọ̀ yí pé ìtàn fẹ́ wá bọ́nù Ìbàdàn pẹ̀lú ọ̀rọ̀ wótò kan ti Ìbàdàn ọ̀rọ̀ tó jẹ́ ojúlówó pẹ̀lú ẹ̀rí ni mo gbó lẹ́nu dáadáa mo dẹ́ngẹ́jẹ́ lọ́rọ̀ mo mú yànyá mi dàgbà bàbá mi lù mí ní àǹtú wọn láwọn ọmọ mẹ́ta làkàn kì í kólòlò yìí ṣe ni máa ń dá sáká torí pàwá gangan lọ̀rọ̀ àmì ẹjáde wá ẹwà tàmí láyé ẹjá jọ pàdé mi tá àti jọ pàdé ta ló ní Ìlọrin sẹ́ mo tó bẹ̀ wọ́n jáde oko etílé Laji ẹ lè ro bí èyí bá fojú àgbàrá wo kúdẹ̀tì odò ó gbé lọ bí èyí bá ń bẹ nípínlẹ̀ Oǹdó tí bá ń rí odò Ọ̀wẹ̀nà yóò rò pọ̀ ti rí pàpín omi ẹgbẹ́ lọ sórí tọ́mílán bíríjì kọ́ wá lọ wo nǹkan òró ẹ̀dẹ́gbẹ̀ ẹgbàmí ẹja mi lẹ̀ ní ọmọ wí kò sì tí ì rí nǹkan kan o ẹgbẹ́ sínú ọkọ̀ ẹgbẹ́ lọ sí agbami ẹ̀dẹ́kùn kò la wàyà yé dà wọ́n ti gbáyé lọ́wọ́ mi ní ọ̀pariwo ẹgbàmí o wọ́n ti gbáyé lọ́wọ́ mi o ọmọdé ọba débi
àmọ́ tó bá débi ẹ̀rù ọ̀bà ẹ wá kìlọ̀ fọmọ yín o ẹ̀yin abiyamọ ayé ẹ pọ̀ ọmọ yín o torí pé tínú bá bí àwọn abiyamọ ọ̀run wọ́n lè gbọ́ ọmọ abiyamọ ayé o. a kì í sọ ìtàn tó bá jọ inú bá bẹ́ẹ̀lì lọ a kì í sọ ìtàn téèyàn bá mọ̀ tẹ́ ẹ bá ń ṣòṣì láàrin ara yín ẹ má gbèdébi ọ̀rọ̀ ìtàn ilẹ̀ Yorùbá torí wípé ó léwu o. kíní kan bú bàbá mi lékè lọ́jọ́ sí ẹ ti gbàgbé oríkì bàbá mi kan ni ẹ mọ tó kù rẹ̀ rí ẹni a bá kìlọ̀ fún kó gbọ́ ẹni a bá sọ fún kó gbà. bàbá mi Àkànmú Akíntọ́lá Súfíánù Àbáàsì bàbá mi a máa ní Ọlọ́run gbọ́ dákun àmọ́ Ọlọ́run kọ kí ló ṣe ẹ bá ní kílẹ̀ nìkan ó fò ṣe wọ́n ó fi ṣe mẹ́wàá ayé ẹ má fi mí ṣe mẹ́wàá o mo sí fìlà fáyé o mo bẹ̀rù àgbà. tí bá wá ṣèṣì mẹ́jọ mi wá bá yín tí bá wá rojọ́ mi fún yín tí bá lẹ́nu Lájí Àbáàsì ti mú jù tí ń gbórúkọ mi tẹ́ pàdédé rẹ̀ tẹ́lẹ̀ yìí ẹgbàá owó rèé ẹ̀yin bàbá ẹgbàá ẹran rèé ẹ̀yin bàbá mi ẹgbowó lọ́wọ́ wọn o ẹgbẹ̀rẹ̀ lọ́wọ́ wọn o ẹgbẹ̀dìẹ lọ́wọ́ wọn o ẹgbàá pẹ́pẹ́yẹ lọ́wọ́ wọn o ẹgbàsọ lọ́wọ́ wọn o àmẹ́ orúkọ mi ẹ dá padà fún wọn ẹ lọ́mọ ayé ni Lájí Àbáàsì torí pé a kì í nọmọ ayé a kì í pọmọ ayé ajé ayé kan ò gbójú títí kọ́ pọmọ àjẹ́ ọ̀run ẹ sọ fún pé sẹ́tọ́lọ́run náà wáyé wá ṣe ní í ṣe. onílé ẹlẹ́dàkùn gbà mí ẹ má mà jójú ó tì mí ẹ̀yin àgbààgbà ló tù fẹ̀ gbogbo ọba ládéládé gbogbo ojú ọ̀gbọ́dọ̀ tí ọmọ yín gbogbo ẹ̀yin àfáà tòótọ́ tó dúró tán nílẹ̀ Yorùbá èyí tó ṣe pé Ọlọ́run gbà fún ojú ọ̀gbọ́dọ̀ tí Lájí Àbáàsì o gbogbo ẹ̀yin wòlíì ẹ̀yin pásítọ̀ tó ṣe pé ẹ̀yin gangan lẹ súnmọ́ náà tẹ̀ ń ṣe tọkàntọkàn Lájí Àbáàsì ní lọ́wọ́ yín o orí ọ̀gbọ́dọ̀ fún ẹ̀dùn ọ̀gbọ́dọ̀ dùn gbogbo ẹ̀yin tìbílẹ̀ bàbá mi Àràbà ìlú Òṣogbo Fáyẹmí Ẹlẹ́bùúbọn orípa ńlá sì kú Àbàsí bàbá oníbejì gbogbo ẹ̀yin láwo nílẹ̀ Yorùbá lẹ́gbẹ́lẹ́gbẹ́ Lájí Àbáàsì mọ̀ ní lọ́wọ́ yìí ìkẹ́kọ̀ọ́ ọ̀gbọ́dọ̀ sún ìkẹ́kọ̀ọ́ ọ̀gbọ́dọ̀ ṣe é bàbá mi Báṣọ̀run ìlú Ọ̀yọ́ Báṣọ̀run Àgbáoyè lóògùn ọ̀fẹ́ o ibà mi Gani Adam Lájí Àbáàsì mọ̀rẹ́ ìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ṣe é ó buriburi dáná ètò sútù dáná ẹ̀sẹ̀ sígbó igbó òòsà Sunday Igboho mú péré o ọmọ ní péré bàbá Lájí Àbáàsì rí nǹkan ọ̀gbọ́dọ̀ ṣe é torí pé ilẹ̀ Yorùbá dọwọ́ wa kí n tó máa ta àtàrí ẹ tó gbàyẹ gbé wò pẹ̀lú ògo Ọlọ́run wọn ti ní wọ́n kówó ìwá fún mi bìbà tọ́lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń béèrè ṣùgbọ́n igba ni wọ́n fẹ́ kó wá fún mi o tẹ́ ẹ bá wo ìwé yìí àwọn ọ̀jọ̀gbọ́n ní ìyàtọ̀ sáwọn tí wọ́n kàn ń pariwo wótò lásán wọ́n ṣàlàyé nípa ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ibi tá a ti níṣòro àti ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà iná ẹ̀mí pẹ̀lú ògo Ọlọ́run DVD rẹ̀ náà tó ń bọ̀ ara ìlanilọ́yẹ̀ ta ní ká máa ṣe ní látẹsẹ̀ kùkú kó ṣe yí pé ká lè já mọ ìṣòro ilẹ̀ Yorùbá àti ibi tá à ń lọ. eléyìí ṣe pé ká máa wá máa da ìlú rú bẹ́ẹ̀ bá rí Fúlàní àbẹ́ bá rí kíní kan ẹ̀pa irọ́ o ẹja lára wa lọ́yẹ̀ ní bá a gba orílẹ̀-èdè Yorùbá bó ṣe pé regional system lápadà sí àbára wa ṣe ẹ má dàbí àwọn tí kàn ń lérí ogun lásán àjàgùn ni ó sì wá lu òyìnbó máa kógun rẹ bọ̀ wá léwájú ò wá légun fún wa
federal government lọ́ọ̀bà jagun ọmọ ọmọ ogun nàìjíríà ló burú jù láfíríkà federal government lọ́ọ̀bà jagun ọmọ ọbọ àánú rẹ̀ ń ṣe mí àbíjọba àpapọ̀ kọ́ èèyàn tí rìn tí ń taṣọ ẹ̀ mọ́lẹ̀ ẹ̀ rí dáṣọ gbogbo ọ̀dọ́ tí wọ́n di kí lè wá rò pé kò lè ṣe sáṣọ aláṣọ aṣọ rẹ̀ la nílẹ̀ yorùbá àfẹ́kọ́ fàyà ọgbọ́n àti ètò ìláàfíṣe láàfin bọ́ lóko ẹrú. òǹkàrọ̀ mi ò yí padà bí wọ́n bá fẹ́ ṣe àtìlẹ́yìn fún ètò wa ètò yín ìtàn yorùbá àbí o fẹ́ béèrè nípa ìtàbọ̀ fẹ́ gba ọ́dún àwọn ìtàn pàápàá jùlọ ìtàn ìlọrin ẹ lè pè mí àti ìtẹ́lẹ́yìn ikú ààrẹ ọ̀nà kakanfò àfọ̀njá ògbó ọ́dún rẹ̀ ló ń bẹ ẹ lè pè mí sórí +234 80 23 68 74 lẹ́ẹ̀kan sí 080 23 68 74 32. ẹ jẹ́ ìwò mo sọ̀rọ̀ débi ọ̀rọ̀ ọ̀rẹ́ mi nínú lówó ẹ jẹ́ ìwò jíǹgù nínú lówó aláṣọ òfin kí n lò kó tó di pé ìmọ̀ ta àtàlé kí n lò kí n tó di pé ìmọ̀ ta àtàlé fẹ́ wo jíǹgù nínú lówó aláṣọ òfin. èyí tó ṣe déédéé ara ọ̀dọ̀ Alhaji nínú lówó gbajúmọ̀ aláṣọ òkè ni ẹ lọ. aláṣọ òkè lè pé gba o àmọ́ ọ̀kan ṣoṣo àjànàkú tí mi gbó kìjikìji òun ni Alhaji nínú lówó gbajúmọ̀ aláṣọ òkè láti ilẹ̀ yìí dókè òkun ni wọ́n ti dá wọn mọ̀ torí pé ojúlówó aṣọ òfì ni wọ́n ń tà àwọn aṣọ òfì bíi sanyán ẹ̀tù àlárì bákan náà àwọn aṣọ òfì tuntun bá gbàmúlò gbẹ̀yìn lọ́dọ̀ wọn bíi kùbíọ̀n tá à ń pè ní basket super next interlock 1 inch half inch tó fi mọ́ Jennifer tá à ń pè ní lúùmù àtoríṣiríṣi ẹ̀yà aṣọ òkè gbogbo bákan náà ni wọ́n tún bá ní kọrúkọ sí ara aṣọ ẹ lè rí Alhaji nínú lówó gbajúmọ̀ aláṣọ òkè ní gbogbo ọjọ́ ọjà òjẹ́ aláṣọ òfì àti gbogbo ọjọ́ ọjà òjẹ́ aláṣọ òfì ẹdẹ pẹ̀lú ìlú Àkúrẹ́ ẹ sì lè pè wọ́n sórí nọ́mbà yìí 07039399535 àti 08072695267 Alhaji nínú lówó gbajúmọ̀ aláṣọ òkè ojúlówó aṣọ òkè pọ́nbélé lẹ́ẹ̀rí lọ́dọ̀ tiwọn. bó ṣe nínú ẹlẹgbẹ́ Alhaji nínú lówó aláṣọ òfì aláṣọ òfì bá pè láṣọ òkè ẹ bá pè àwọn ará Èkó ni wọ́n máa ń pè ní aṣọ òkè torí àwa tá a wà lébi ìlú òkè wọ́n máa ń pè wá aṣọ òfì ẹ bá sì pè ní aṣọ òfì ẹ lè kàn sí wọn lórí òǹkà ẹ̀rọ wọn kò bá jẹ́ lórí WhatsApp 07039399535 lẹ́ẹ̀kan sí 07039399535 ìlú Ìlọrin ní pàkátà ní iléeṣẹ́ wọn wà tẹ́ ẹ bá débẹ̀ ẹ rí èrò bíbà tí wọ́n ń wọn aṣọ òfì níbẹ̀ ní pàkátà ìlú méjì náà ní tó bá dúdú káwọn aṣọ nílẹ̀ Yorùbá Ìṣẹ́yìn àti Ìlọrin ìlú méjì tó ń léwájú nù Ìṣẹ́yìn àti Ìlọrin ló ní káwọn aṣọ òfì nílẹ̀ Yorùbá tó mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé o mo dúpẹ́ lọ́wọ́ àgbà mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin wa mo dúpẹ́ lọ́wọ́ obìnrin wa pẹ̀lú ògo Ọlọ́run ètò ọgbọ̀n 16 apá kẹta la fẹ́ ṣe lónìí ó di ọ̀la pẹ̀lú ògo Ọlọ́run ìníjó rẹwà bákan náà ẹ̀já wa náà ò dá sí stúdíò wa tá à ń ṣe lọ́wọ́ iṣẹ́ ń bẹ rẹpẹtẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn irinṣẹ́ mi náà la fẹ́ tún máa lò rí pé rúbà grand wa òye gbogbo ẹ̀ tó bá yá á change ẹ̀ ṣùgbọ́n níwọ̀n ìgbà tó pé sí iṣẹ́ sì ń lọ lọ́wọ́ lórí ẹ̀ ìta fi máa ń lo àgbàlá tá a fi máa ń lo inú yàrá la fi ní ká máa lò iṣẹ́ sì pọ̀ gidi gan tá à ń ṣe bó sì dúpẹ́ lọ́wọ́ ọ̀pọ̀ àwọn ẹnjìníà wa ti ń bá wa ṣiṣẹ́ àti àwọn tó ń fi irinṣẹ́ ṣọwọ́ sí wa kódà àwọn irinṣẹ́ mi náà tó dé nínú oṣù tó ń bọ̀ tó pé àwọn iná àti láàtọ̀ tí wọ́n gbé fún wa ẹ̀yin náà ẹ pè wá gbogbo nǹkan kọ́ lówó ẹ lè bá wa rà á kẹ́ẹ̀fì ṣọwọ́ sí wa tẹ bá ti sọ á sọ orú ẹ̀ tó bá ti bọ́ wà lórí Jumia lórí Amazon ni á sọ fún yín wá sí pé bíi náà bá ní ẹ lè rà á kẹ́ẹ̀kan fi àdírẹ́sì wa sí ni káwọn ó sì gbà ẹni mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé o mo dúpẹ́ lọ́wọ́ àgbà mo dúpẹ́ lọ́wọ́ lọ́balọ́ba mo dúpẹ́ lọ́wọ́ gbòjò títí ìgbà tá a tó pàdé èmi a máa wípé ejò kò ní rọrùn rè pé láyé kó dúró ire o. Ààrẹ òun tán ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas Ọlọ́run ló rán ẹ asọ̀tàn gbáyé asọ̀tàn lóye mú iṣẹ́ tó ṣe títí tó fi dolóyè nílẹ̀ Yorùbá ọba Olúbàdàn ló fún ẹ lóyè ní èyí tó tọ́ sí ẹ ààrẹ òkìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá Ọlọ́run ọba ló rán ẹ ààrẹ òkìtàn ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Laji
Laji Abbas ìwọ pátá ìwọ lùnà àsọ̀kan lóye ìwọ lọ́lọ́run fún. Orí bá ti kún kárànṣẹ́ pàlábẹ́ odò ògùn ẹ̀kọ́ ògùn wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas àpàtẹ ìtàn mọ́kúta o. Orí bá ti kún kárànṣẹ́ pàlábẹ́ odò ògùn ẹ̀kọ́ ògùn wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji.